tẹ́yìn ń ṣe ní Europe àwa náà ń ṣe nílẹ̀ tiwa a lè ṣe. So ìgbà tí France ò tí ì ní tẹlifíṣàn tí Portugal ò tí ì ní tẹlifíṣàn tí àwa ní Western region àti ní tẹlifíṣàn a fi hàn wọ́n pé a lè ṣe ṣáájú yìí. mo ń ròyìn ọ̀rọ̀ education ní òní sọ̀rọ̀ púpọ̀ nígbà tí bàbá ní free education ọ̀rà good. àárọ̀ la Monday gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo ẹ̀yìn ìyá àti bàbá kó àwọn ọmọ yín lọ sí school gbogbo wọn da ọmọ wọn lọ sí school nígbà tí wọn débẹ̀ ìlú dàrú because kì í ṣe nǹkan tó wà nínú ìwé pé ká máa retí iye ọmọ tó ní ká máa retí ló wá school mìíràn tó ti ní ká máa retí 20 children 250 wá. èyí wá dàrú àwọn èèyàn wá bẹ̀ sí advice pé bàbá ẹ jẹ́ ká stop ọ̀rọ̀ free education yìí ká lọ tún rò àti fàrọ̀ ọ̀nà ẹ̀ṣẹ̀ stop wọ̀ àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí free school bẹ̀rẹ̀ náà nìyẹn. wọ́n bẹ̀ sí wá ṣètò oríṣiríṣi wọ́n bẹ̀ sí wá kọ́lé kéékèèké ní schools. Today we are on record as being the only black people who need free education. That's how your country must be. But our country, nǹkan tó bá wo ẹ̀yin ló gbọ́dọ̀ wo àwọn leader yín. Iṣẹ́ bí ti Nàìjíríà. Nǹkan tó ẹ bá fẹ́ nílùú yín. Nǹkan tó àdẹ fẹ́ nílùú yín wá is to become a great country. High tech, prosperity, every young person opportunity to start a business of your own. Nǹkan tí kan tó wá gbọ́dọ̀ gbé nǹkan tó máa wù wá nìyẹn. Ìṣòro pé à ń ṣètò wípé abẹ́rẹ́ mọ́tò ńláńlá fún ẹjọba òwúrọ̀ ra mọ́tò fún ẹnikẹ́ni. Náà bá dìbò fún ẹ nílùú ẹ̀ka ní kó máa lọ sí Ìbàdàn lọ sí ìjọba pọ́nrán ẹ̀rú wá bẹ̀. Bó o ṣe máa débẹ̀ ó wà lọ́wọ́ ẹ ilé tó máa rẹ́ǹtì bẹ̀ ó wà lápò ẹ ìwọ ló máa ṣètò ẹ. That's all. The government of Yoruba land does not buy a car for any legislator. Does not rent a house for any legislator. Bá a ṣe fẹ́ ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ bí nǹkan tó jẹ́ kí n dúró tì ní pé màá fojú mi. Àmín Olódùmarè. Ẹ ṣé ẹ káàbọ̀. Yes sir. Mi ò ní dúró púpọ̀. Lídà yín nìyí. Lídà yín nìyí. Ọlọ́run náà kó jẹ́ lídà mi látọ̀run wá. Bẹ́ẹ̀ni. Mo ní ọ̀rẹ́ kan tó súnmọ́ mi tímọ́tímọ́. Àní kí máma sọ pé Sunday ni lídà wa. Wọ́n á ní ká wá ní lídà. Ṣé ìwọ ni àbẹ́ mi? Bàbá wàhálà lè fẹ́ dá sílẹ̀ ní ẹgbàá tẹ́lá sọ pé Sunday ní lídà. Lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ àwọn ló ní nǹkan wọn. Ta ni lídà yín? Ìgbòho ni. Oní Sunday Ìgbòho náà náà máa dá ẹ lóhùn. So wá kí ló dé kí àwa lára máa ṣe ìjẹ̀ mọ́ wọn lọ́wọ́ ni? Lágbára láti ṣe ìjẹ̀ mọ́ wọn lọ́wọ́. Wọ́n ní lídà wọn nìyẹn, that's their leader. Èmi kí ni position tèmi? Èmi ò kì í ṣe lídà wọn, bàbá wọn lè mú ìjẹ. Kábíyèsí. Ẹ ṣe bàbá yẹn ló dẹ̀ máa ṣe délẹ̀ ìjà kankan. Bó ṣe jẹ́ nìyẹn kú iṣẹ́ mọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú mi ẹ ṣe ẹ jẹ́ ká wá gbà ní 8 June 2024 so gbogbo àwa ọ̀dọ́ àwa rí bàbá wa ọ̀pọ̀lọpọ̀ rò pé Yorùbá ní sàyẹ́ ti kú ìfún ọ̀rẹ́ mọ̀ wípé àgbẹ̀lọ́wọ́ ẹ̀ ní lọ́mọ ká àwa ní ká wá rí bàbá wa láti wá bọ̀rọ̀ ìṣẹ́jú tó rọrọ̀ ní báwo la ṣe ń lọ sí ọdún ẹgbẹ́ ṣe mú ọdún ìsìn àwọn Fúlàní àwọn ilé màálù
pé ara ọmọ Nàìjíríà ní ìlú náà jẹ́ níbi tọ́ ìlú ìjẹ́ tó gbọ́ yẹn rí. Nàìjíríà citizen. Nígbà tí Fúlàní ń sọ pé màálù náà o Nàìjíríà citizen ẹ̀rẹ̀ pé wọ́n ti kó wa lẹ́rú láti lè mọ pé màálù ní citizen of Nigeria. Fúlàní jẹ́ ká mọ̀ pé ẹrú ni àwa èèyàn tẹ̀lé náà jẹ́ àwa tá a jẹ́ Yorùbá wọn pé ẹrú ni wa àwọn fún wọn ìlú àwọn gan tó lágbára ní ilẹ̀ Nàìjíríà. Lọ́sọ̀nù National Assembly. Àwa lọ. Ó láwọn rí dáàdi a cow and more valuable than a human being. The National Assembly. Ilé ìgbéyà àbúrò gbogbo Yorùbá agbọ́dọ̀ yọ tètè dára wa kálẹ̀ mọ̀ kátà sí ọlọ́dẹ kẹtọ́ fún àwọn ọlọ́dẹ kẹmi yóò kú ẹsẹ̀ tó kú ní ilé ẹ̀ tí ẹgbẹ̀rẹ̀ nílẹ̀ parí láṣọ àṣẹ ẹ̀kú lẹ́nu àmín ẹ̀dẹ̀ gbogbo àwọn tẹ́ tó kó tó kú àmín àṣẹ láṣọ ọlọ́dún kẹfọ́ wa jẹ pẹ́pẹ́pẹ́ àmín àṣẹ ẹ̀tọ́ bá ní kẹ́ kú lọ́ máa kú àṣẹ gbogbo àìsàn tí gbìyànjú ní téye bí lè sọ̀rọ̀ mọ́ téye òkú ní mọ́ téye sọ́nà pọ̀lọ́ mọ́ 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 sí àmín àṣẹ torí pé ká tó rí wẹ́ tó dàgbà tó rí báyìí tó tún wá dún tiwa báyìí á ó sọ wọn kan tó wá dún ẹ mọ sọ̀rọ̀ báyìí pé ẹ fẹ́ lọ rí àkọ́rí fún àwọn tó dùn ní lọ́wọ́ ọlọ́run ẹ fẹ́ lọ rí àkọ́rí jẹ ẹ dẹ̀ jẹ fún ọ àṣẹ wà láṣẹ ọlọ́run àkọ́rí yẹn ẹ jẹ fún ọ láṣẹ ọlọ́run ọlọ́run tẹ̀ pẹ́ fún ọ sọ̀rọ̀ ẹni tó fún wa ní àdúrà àtó bẹ̀rẹ̀ بتعلي صوتك وبتعند وجاي تهدد تقولي هبعد عمال بتشخط فاكرني خوف ده في ثانية سيبك من غير تردد لو كنت قاسي